A kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe sígbọ̀ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọkùnrin kan o, ẹni ọdún 27 kan, Adékúnlé Omídẹ̀yìn lórí ẹ̀sùn olè jíjà. Léyìí tí Adékúnlé ọmọ bíbí ìlú Ẹ̀rìmọ̀ Ìjẹ̀ṣà. Adékúnlé jí ọ̀gẹ̀dẹ̀ àti kòkó àtàwọn nǹkan oko míì gbé lókolóko ní ọwọ́ fi tẹ̀ o. Gẹ́gẹ́ bí alákòóso àjọ náà ọ̀nàrẹ́bù Ọmọyẹmí Adékúnlé ṣe sọ ó ní nítòótọ́ ni olóko náà ló lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn àmọ̀tẹ́kùn létí pé ó jí nǹkan nínú oko òun tó sì ti sá lọ báyìí ni àwọn àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ ìwádìí bẹ́ẹ̀ kò sì pẹ́ rárá tí ọwọ́ fi tẹ Adékúnlé nínú ilé àkọ́kù kan tó sá pamọ́ sí nígbà tí wọ́n ń gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó jẹ́wọ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí òun ti ń wu irú wà bẹ́ẹ̀. Ó ní tí òun bá ti jí nǹkan lóko ó ti ní àwọn oníṣòwò kan tí òun máa ń lọ ń tà fún. Ọmọyẹlé ní àwọn ti taari Adékúnlé sọ́dọ̀ àwọn àjọ Civil Defence fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Pẹ̀lú ìlérí náà pé àjọ náà kò ní fi ààyè gba ìwà ìbàjẹ́ kankan lọ́wọ́ àwọn aráàlú. Ó wá ké sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ oyè ojúlalá kan fi ń sọrí ó fi sọ fún wọn pé bí wọ́n bá ti kẹ́fìn ẹnikẹ́ni tó bá rìnrìn ìfura kí wọ́n tètè fi tó àwọn agbófinró létí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.